ní alájà wa Aliya wọ́n ní ká ṣe àdúrà fáwọn náà àwọn náà ti lọ kọ́lọ́mbà wa kẹ́ wọn gẹ̀ wọ́n. àmín. a fún yín ní 20 ìṣẹ́jú -12 minutes. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم. أيها النبي صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وسلم وعلى آله وصحابه حقا قدره ومقدار العظيم. آمين. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتكديلنا بها جميع الآجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات. آمين. من جميع الخيرات في الآيات وبعد الممات. آمين. لك لك بقوكاني اللهم صل. اللهم صل. àwọn tí wọ́n yọ̀ ń bọ́ ànábì wọ́n ti sùn. Allahumma salli. اللهم صل ala sayyidina Muhammadin. على سيدنا محمد وعلى آله. وعلى آله وأصحابه. وصحابه وسلم. وسلم. torí àsìkò mo kí Ọlọ́run الله akí ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ mo kí yín bàbá Waziril Kadiriya Ọlọ́run jàre yín pẹ́. آمين. wala la ilaha illallah. آمين. mo fi tí wọn mo fi kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ń kẹ́lẹ̀ bàbá wa oníhàntú bàbá wa ìbàndí bàbá wa ọlọ́rẹ̀ mo kí Ọlọ́run jàre yín pẹ́. mo wá kí àmì rìjẹ́ìṣ fìdá wọn ni kí n ṣe àmọ́ èèyàn ò gbọ́dọ̀ kánjúkánjú títí kó wà níbi tó ti ń wẹ̀ kó wá lóhùn lálejò kó wá sáré jáde tọ́ṣẹ́tọ́ṣẹ́ wọn à ní sọ pé ó ń kánjú má wọ́n ní wọ́n lọ ti tàjà nẹ́nẹ́ ni mo kí ọba wa àmì rìjẹ́ìṣ Ọlọ́run jàre yín pẹ́. آمين. wala la ilaha illallah. Àmín. wala muhammadun rasulullah. Sallallahu mo fi kí alaihi tí wọ́n mo fi kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà pẹ̀lú yín lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ ọ̀tún yín náà Ọlọ́run jàre gbogbo yín pẹ́. آمين. mo kí alájẹ wa àpọ́nlé anabi wa muhammad. صلى الله عليه وسلم. kullu dikin yasihu wa yaskutu الله. wa dikuka yasihu wa la yaskutu. ẹ dákun ẹ bá ń ṣe àmín náà fún wọn. آمين. fìdáwò wọn ni kí n ṣe fún bàbá wa Abu Ridha Sha'rani رضي الله تعالى. àti alájà wa Aliya àwọn tí wọ́n ti lọ Aliya bá sunu alájì wa Tawakalt Abubakar nínú àwọn tí wọ́n ti lọ́nu bí ó ṣe máa rí nu kullu abidin wa zaidin yamutu الله. kullu takiyin wa ganiyin yamutu. الله. bẹ́yẹn bá lóun ń sin lọ́hún bẹ́yẹn ò sin lọ́hún yóò kú. لا إله إلا الله. gbogbo ẹ̀mí pátápátá kullu nafsin dha'iqatul maut. ما شاء الله. àwọn tí wọ́n lọ ní wọ́n ṣe dáadáa la fi fẹ́ ṣàdúrà fún wa. bàbá wa Sha'rani nígbà tẹ́ ń kí wọn ara mi mo dé ń dígì mi tí mo jókòó sí. الله. mo wá rántí àwọn action wọn ní dúró ń bíbí. bẹ́yẹn bá sọ kéwú torí wọ́n bá wú wọn lè bọ́ àbáyà. ó bọ́ ọ́lẹ̀ wọ́n tún wá máa ná owó wọ́n máa ná owó wọ́n máa ná owó. bẹ́ẹ̀ ṣe wá ń ròyìn wọn tẹ́ ń ròyìn wọn Ọlọ́run tún dá padà kò síjọ́ tí yẹn bá kọjá lójú títì kan tí wọ́n play kíṣẹ́ ti wọn ààrẹ ó sì tún máa rìn yàn pé àṣẹ ẹni yìí tún lè wọnú lẹ̀. الله. bá a bá ṣàdúrà fún wọn bá a ṣe fún wọn ẹni àdúrà ni wọn wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ àmọ́ èèyàn tún gbọ́dọ̀ ṣe kí gbogbo wa níjókòó wa láì ní fi àsìkò wa láì ní fi ráre kó kálukú wa ká mú tẹ̀sùbá wa ká mú jáde a ṣe kalimatu musharrafa la ilaha illallah fún bàbá wa Abu Ridha Sha'rani رضي الله تعالى. alájẹ wa Tawakalt àti alájà wa Aliyatu Basunu alekun kí Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ ọlọ́mọsà bá ní ṣe fún wa. آمين.
ولا لا إله إلا الله آمين. ولا محمد رسول صلى الله عليه وسلم. ولا النبي صلى الله عليه صلى وسلم. الله عليه وسلم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كما كواني كاتو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. آكي آية الكرسي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تخصه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تخصه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تخصه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم أحد الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تحية لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين سبحان ربك رب العزة عما يصفون الحمد لله Alamina. Ṣàárọ̀ ní àbúrìdán àpèdè bí ẹni jẹdẹ. Ọgbẹ́ tí kù rẹ̀ ti fà ọjọ́ wo ni ó jìnnà. Lọ́kàn olólùfẹ́ rẹ̀ talẹ́ni tán tún fẹ́ máa gbọ́. 40 ọdún lè ní àròpó máa kú.
ṣé wọn náà wà mọ̀ ní òdẹ̀jára ó fún wa kì í gbé ọ̀rọ̀ lọ nílẹ̀ yìí àwòrán ti fọ́ ọ̀pálámbá ẹ ló fi sí ilẹ̀ pé káráyé máa kọ́ Ìlọrin ṣé fàárí ẹ̀ pípa àwọn ọmọ bí Ìbàdàn ní ẹni ọ̀sọ́ àdùn ìlú wa sálẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá mọ̀ àkàndá ayé ni ẹja ju ọba pé ìlàlẹ̀ kọ́ ṣàrọ̀ ní ìlàlẹ̀ kọ́ ìlàlẹ̀ kọ́ ìyá ọ̀pàdé lọ́jọ́ tójú àtúnkòjú afáwa ṣàrọ̀ ní àbúrídọ̀ ṣé tí ìmọ̀lá sọ ni ṣé tẹ̀kọ́ la sọ ni ṣé ti ká lágbè kalẹ̀ ká ní ahọ́n àbí ká sọ tẹríba adúpẹ́ lọ́wọ́ àwọn afáwa Mùsọ̀bàlájé ọlọ́mọba àṣàn yín lẹ́sàn-án rẹ̀ mọ̀jà ṣe fìdáwù tí ń náà báyìí àti tọ̀dọ̀ mi àti gbogbo ẹni tó wà ń bí. a wá ṣe kinní kan nísìnyí a ṣe wá lójú kòkòrò nǹkan kan bàbá wa Amirul Jaysh wọ́n ló wu àwọn ipe níbí lónìí ká gba odidi owó jọ lówó fìdáwù ká kó lọ fún ìyàwó àtàwọn ọmọ àfáwà Ṣàárọ̀ ní Àbúrìdọ̀. Allah. torí nírú ìsìn ibi wọn máa wà. Allah. ìtàbásì rí ń bí kódà bó ṣe kóńgò ráìsì kan yóò rà sínú ilé. kán wá sàmì pé ibi wọn máa ń lọ arántí wọn bẹ̀. bàbá wa Amirul Jaysh wọ́n ní látọ̀dọ̀ àwọn ẹ̀yin lẹ́ẹ̀lìdì. bàbá ní fún bàbá wa Ṣàárọ̀ ní Àbúrídọ̀ wọ́n láwọn ò fi gbà kan fi lé bàbá wa Ṣàárọ̀ nílẹ̀. Allahu Akbar. àwọn ò sì ní fi ilẹ̀ láéláé. láti bí 16 years ago àwọn ni wọ́n máa ń jẹ́ the moderator of this program tí wọ́n dẹ̀ ń gbìyànjú wọ́n dẹ̀ disappoint pẹ̀lú ìtẹríba yìí pọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ wọ́n ti délẹ̀. last year àṣẹ wọn ń dágbére fáwọn nu wọ́n ní àbáta ń tọ́lọ́hún àwọn juwọ́ sókè fún yín àṣẹ báyìí báyìí náà ń ṣe ẹni ó bá rántí pé mo gbé e fún yín mo káwọ́ sókè fún yín. La ilaha illallah. àṣẹ wọn ń juwọ́ dágbére ni kí la wá lè ṣe tó lè ká tí wọ́n ṣe kalẹ̀. ṣùgbọ́n tí kò wá náà bá wá ní lágbára nítorí afẹ́ akọ̀ àwa náà kú òǹbí ń jọkàn. ọmọ pọ̀ aya ń bọ àdáwọlé ń bẹ tí ò tún ti yọrí tán. bàbá ní èyí tírú àwọn bá fẹ́ ṣe àwọn ò ní announce torí láti gba àwọn ti kú ní àwọn ò fi lé wọn lẹ̀. bàbá lóje wọ́n lè ṣẹ̀rí ẹ̀ páwọn ò fi lé wọn lẹ̀. àwọn ní táyé àfáà Ṣàárọ̀ ní Àbúrídọ̀ a jọ gbé òkú wọn lọ sí Ìlọrin ni déédéé irú táìmù báyìí lóru làwọn wọ̀ lọ́rin. Ọlọ́run ṣàlékún dáadáa fẹ́yìn náà o. Àmín. wọ́n láwọn kàn fi nǹkan kan ṣáájú kí gbogbo èèyàn lè bá a mọ̀ wípé lóòótọ́ la fẹ́ ṣe kinní yìí. kó mọ̀ wá ku èèyàn kan tí ò ní débẹ̀ èèyàn kan tó tiẹ̀ lè kù lẹ́ni tó gbà pé òun ò ní kú. bágbára rẹ bá ti wù kó mọ ìwọ náà débẹ̀. torí ìjọ tí wọ́n pa àwọn náà pánsá tó kù òní tó tí wọ́n tún náà mọ́ lókùn. tó o sì ní dágbére bóyá ìhà tó o bá fi lélẹ̀ hàn àtàyẹ̀wò mẹ̀lìkìyàmà ìhà yìí ń dùn mí ò sí. Allah. látọ̀dọ̀ tàwọn àwọn kó owó 10,000 naira àwọn fi lead nínú ètò náà èmi náà tẹ̀lé wọn pẹ̀lú 5,000 naira. Allahu Akbar. gbogbo ẹni tí ò bá débí kó gbà póun ò ní kú àbí ó gbà póun ò ní kú àbí só ń rò lọ́kàn póun ò ní kú ni gbogbo bó ti rí kó mọ ọmọ àtìyàwó tá a fà wá Ṣàárọ̀ ní dalẹ̀ ẹjẹ́ arántí wọn toró súnmọ́ kí wọn náà da tiẹ̀ náà lẹ̀ láìpẹ́ lọ́la ọlọ́la yìí
ìlà tán sílẹ̀ tálámọ̀ tí ó tún de ẹni tí èbí mọ tán nú jọ mọ́ fi wèrè ṣe yẹ̀yẹ́. látọ̀dọ̀ tàwọn 10,000 naira èmi náà kó 5,000 naira yìí afáwa aláya àwọn náà ti dìde wá. níjọ́ mò ń lọ sí ájì mi àkọ́kọ́ afáwa ṣàárọ̀ ní àbòrídọ̀ àwọn ni wọ́n dìde ńjọ́ náà pé mo gbé aṣọ tí ìyàwó àpọ́nlé ó fi sọdún àtọmọ rẹ̀ kalẹ̀ ń lè dáàjọ ń lè san tán láéláé. wá àgbà amẹ́rù jẹ́ìs owó 10,000 naira wọn ni owó 5,000 naira tèmi náà lélẹ̀. àwọn àmọ́ wẹni náà tí ò ní débẹ̀ bóyá àfáà ni àbọ̀ máa kéwú àfáà aláàyá wọ́n ti mú 1,000 ẹ dákọ̀ ẹ bá mú nù kéwú ẹ mú wá. àfáà sàmárì àwọn náà débẹ̀ 1,000 ó yá bàbá yìí àwọn náà débẹ̀ bàbá dáadáa yìí. Allahu Akbar. Ọlọ́run bá wa kẹwàá abu àkàndá olóyè onímọ̀ àbá rídọ́ alimọ̀ òtún fi dáwọ́lá abu káyọ̀mẹ́ni àyà tí fi zìlà rídọ́ adúpẹ́ fọ́ba tó gbẹ̀mí rẹ̀ abu sínú àpọ́nlé pẹ̀lú karamọ́ rídọ́ olówó fi àyà tí abu wàá kásá fi màmá tí rídọ́ màmá tó bí wọ́n rò lọ́kàn abu ipò ọmọ tí ó ṣe lédè lẹ́yìn rídọ́ lójú ìyá lọ́ọ́ bá gbẹ̀mí rẹ̀ abu kò dúró gbẹ̀yìn màmá rẹ̀ rídọ́ oró ńlá ní kú abu ọ̀fọ̀ ńlá ní ikú sàrọ̀ ní rídọ́ ọlọ́run bá wa kẹwàá ọlọ́run tí mo débẹ̀ àkàndá olóyè ni mo bá rídọ́ a ó pàdé bòdì ní kíyámọ̀ gbogbo Ìlọrin ṣe lédè lẹ́yìn rídọ́ àwa Ìbàdàn ṣe lédè lẹ́yìn bàmí táńtọ́ ló ń ṣe lédè lẹ́yìn rídọ́ gbogbo mi ní ṣe lédè lẹ́yìn gbogbo Sàmárì àbá ní Ìbàdàn gbogbo wọn náà ń ṣe lédè lẹ́yìn rídọ́ pé kọ́lọ́hún bá wa kẹsàrọ̀ ní àbúrídọ́ ẹlẹ́bùn tó pọ̀ rídọ́ àbúrídọ́ oníwà tó pọ̀ onítẹ̀rí bá lọ́pọ̀lọpọ̀ rídọ́ ọlọ́run bá wa kẹwàá àbúrú ọlọ́run bá wa kẹsàrọ̀ ní rídọ́ ọlọ́run bá wa sọ̀hún rẹ̀ àwọn ọmọ kí ó ń ṣe lédè lẹ́yìn ajíkọ̀ láti kí o láyé mánéjà wọn ṣe lédè lẹ́yìn àṣà ni òjé tó jáyò rẹ̀ gbogbo wọn náà ṣe lédè lẹ́yìn ọlọ́run bá wa kẹsàrọ̀ ní ó yẹ kí a lè ronú ẹni tó bá ní làákàyè ní man kanat lahu fikratun amiqa ẹni tó náà rò rí ẹ bá jìn ó yẹ kó lè wò ó pé ẹbí ẹnìkan wọn ń gbowó jọ fún yìí. Allah. kí ni ìwà tó ní kí ni tó ṣe ipa wo ló fi ilé ayé kí ni ipa tiẹ̀ ládùúgbò ìwọ ló máa lé àwọn ìyàwó olóbìnrin lé ẹni ọkọ rẹ bá fẹ́ lé ìyàwó rẹ mọ́gùn tó fẹ́ ṣe security rẹ ìwọ ló àwọn làfo mọ́gùn ìtòní mọ́gùn tó jẹ́ wà ń bí. ìtàn ọmọ ọmọ nù. ọjọ́ alẹ́ korò fún ọ. àbá àti ń bu nǹkan lẹ́gbẹ̀ẹ́ onígbẹ́. ó rárẹ̀ kan yàyé. wàláyé la ọ̀sìn. ojú ẹsẹ̀ àwọn èèyàn ni wọ́n máa wá. Allah. ó máa fojú sọ adìẹ báyìí ládùúgbò ni pé tí n bá gbé wo adìẹ yìí pẹpẹ súpù ló bá lọ. adìẹ gan dẹnu ọ̀nà rẹ mọ̀. àṣejẹ. kódà àwọn aládìẹ báwọn náà bá ti rí i pé adìẹ ń jẹ bọ̀ nílé rẹ báyìí tàládìẹ ó ti wá kọ́yìn sẹ́yìn rẹ̀ yà sùn. olùkú àhìdín. ikú àbáwá sàrọ́ ní àfiwéku kẹ́sù. làfáà yẹn fi kọ pé má kánà kẹ́sù olùkú àhìdín. wà má kánà kẹ́sù olùkú àhìdín. irú ikú àbáwá sàrọ́ ní àbúrò ìdánìkan kọ́ ló dákú
ولكنه بنيان قوم تهدم ولكنه بنيان قوم تهدم. ilé táwọn kan ń wò tán rẹ́rìn sí pé ló dáa báyìí. La ilaha illallah. ilé ló rẹwà báyìí ilé ọ̀hún ni wọ́n wó yìí ikú ló wò ẹnì kò tó wò àfọlọ́hún ǹjẹ́ bẹ́ẹ̀ nìkan bá lóun ó pa àfàwà sàrà ni tí àbá wa táńtọ́ lọ́hùn ò ní sọ fún tọ̀ pé ní sójà ń rí ọ. ta ni ẹ. Allah. àwọn tó lè gbà yẹn lẹ̀ rí ọlọ́run kò jẹ́ wọ́n gbọ́ pé òun ó pa. lakin ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n o. àmín. ọlọ́run bá wa mójútó nǹkan ni wọn. àmín. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. intiqala ila madhi nabiyyi. a gbọ́ ẹ̀yìn ànábì ẹni àtòrí ẹ̀ jókòó. sallallahu alayhi wa sallam. níbo jẹ́ pé ànábì náà kú azitu nafsi bin nabiyyi Muhammad. sallallahu alayhi wa sallam. fakulitu laha innal manaya sabiluna wa man lam yamut fi yawmihi mata fi gadi. la ilaha illallah. afawa almuflik afawa alahan abiahan náà máa pèèyàn ní abahan ẹni ọlọ́run fi jẹ ẹ̀mọ́ rẹ̀ iná ìlò rẹ̀ ìgbáyé rẹ̀ ẹ̀bùn gbogbo tó fún tó fi sórí ahọ́n fún afawa aláya ogun ọmọ àwọn ogo èèyàn ọmọ àwọn èèyàn olú ọmọ àwọn olú àgbà ọmọ àwọn àgbà afáwọn aláya kẹyọ̀ ń bọ́ ànábì ó jẹ́ yín lọ́wọ́ ju bí ìgbà tí wọ́n ta pure water nù tráfíkì ni. ẹ máa ń ṣe junú. ẹ wá gbé ẹ̀mí wa súnmọ́ ànábì ẹ gbé ẹ̀mí ànábì súnmọ́ dọ̀ wa. sallallahu alayhi wa sallam. ìbàdàn lẹ́wà lónìí ó yẹ ká sàmì rẹ̀ ẹ tún bá yọ̀ ń bọ́ ànábì in another dimension. aláya kò ní bàjẹ́ ọlá agbára àtàṣe ọlọ́run mọ́ẹ̀lẹ́mí ń kà mínísítà ẹ wo ṣé wùmọ́ ti rí Allahu Akbar ọlọ́run ní jí ó bàjẹ́ tí ó bá jẹ́ pé màámi sẹ̀ kúnjó ní ni 1st of December 1995 December yìí ni ó pé 25 years kápẹ́ sì wà láyé ni ó súnmọ́ kí n tún yígi àwọn àti bàámi kí n ní kí aláya ṣe ní interest ẹ máa mú wa lọ. ìmọ̀ aláìkọkùnrin ó ṣe lè mọ ó ṣe wá dàbí dídìrín alòde kan jò lọmọ lóòkú ló bá gbórí léjì kábàárì wáyé ẹ̀yìn àbá kàkìbì ó tún mọ kọ́ mi mo mọ̀ á dáná àbá kàkìbì jẹ́ ẹ lọ́wọ́ yìí ẹ bá ń bẹ lọ́n tí ó pọ̀ ẹ bá ń sọ bọ́ lọ́n pé kódà kò kọ́ má jẹ́ ipá ọ̀tàn ká mi mọ̀ ipá ọ̀tá tó ní lẹ́tí wà lórí èjìká ipá alifatia náà ti lè nu bisimilayi. ẹ yà kó wá wá bàtà yorùbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون فمن نكث فإنما ينكث على نفسه ومن أو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دخلت دخول الأسد وحلت حول الهما أنتم النار وأنا الماء وطفاتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين مكي الله إليكم جاجة فروا الله أكبر شيء موكي بابا وشعراني أبوريدو bàbá ní òní dọdún míì yóò jiyàn jẹ́ náà lọ́hùn
àmọ́déédé bọ́n ti mọ̀ Ọlọ́run bá gbé tóbi mọ́ nígbà náà Ọlọ́run wọ́n gbé tóbi àfiwọ́ tó bá dára rẹ lójú nìkan kí ó tún dọdún mí ní dákẹ́ ẹgbẹ́ Ọlọ́run bá tóbi lẹ́ẹ̀kan sí i. àsìkò tẹ́ gbé máìkì fún mi yìí ìbá ni wọ́n ṣe nǹkan mí nǹkan tó gbé fún mi. látara Ọlọ́run mo kí ànábì wa Muhammadu ẹ dákun ẹjá yòǹbọ ànábì ní dáadáa Ṣàránì ò lè yòǹbọ ànábì mọ́ àmọ́ èyí tó ti yìn lájú ayé wọn náà aláàmà fi san wọ́n lẹ́san nínú sàárè lànàbì sọ pé udhkuru mahasina mawtakum wa kufu an masabihim dáadáa àwọn òkú yìí ni ẹ máa rántí ẹ mẹ́nu kúrò níbi àwọn àṣìṣe wọn èyí jẹ́ àmọ́ pé níta bá ń sọ nípa òkú nígbà tí ò bá sí mọ́ yóò máa bá ẹ yóò ń bọ́ ànábì lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹja kan sára sànábì nìna látara ànábì wa Muhammadu kí n tó máa kí àwọn àgbàlagbà ní kalẹ̀ ẹja kí àwọn tí wọ́n ṣiṣẹ́ àwọn ẹni ẹ̀san tọ́lọ́wọ́n ọba ń fi kó wá ṣọmọ ẹ̀san fáwọn tó bí lọ́mọ bàbá mi àgbàtà ń tọ́lọ́hún ọlọ́run jò dáa fún yín ọlọ́run má ṣe wá ní adọ́run mọ́tọ́ bàbá kúta làádèrè ẹrù pẹ́yìn nìkan lẹ ṣe ṣe é wù. tí ń bá tún gbàkún dé ó ní gba Mẹ́kà ọdún yìí mo ní tí ń bá tún gbà kún bàbá Sheikh Suleimanu Faruku ti fún mi lẹ́kọ̀ọ́ ọlọ́run sì ní jó yẹ wọ́lá bàbá mi Waziri Al-Qadiri ọlọ́run má ṣàjáre yín pẹ́ mo máa ma ṣe báyìí ní kó ba lè tutù lára gbígbóná ti Ṣàránì bẹ̀ lára mi kò yẹ kí n ti gba máìkì Allahu jẹ́ tó sọ pé ọlọ́run bá mú wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí wọ́n náà ò bá sí mọ́. àwọn àgbàlagbà tí wọ́n ṣe eré tí wọ́n tọ́jú ọmọ ọlọ́mọ tó gbàgbé ọmọ tiwọn. bí n bá dọ́dọ̀ bàbá wa Ahmad Rifai abikan Ṣàránì ti báàlì kí n bà wọ́n lẹ̀ fún mi níyà yín gẹ́gẹ́ bí n ti àpẹẹlẹ ànábì sọ. afá wa Ṣàránì ọmọ wa ná mi 200 naira gbígbà tí o máa tó fẹ́ fowó ṣe mọ́ ó ti dìtàn náà nù ni. ẹjẹ́ ṣeré kábàlẹ̀ di tẹ́rẹ́ torí pé bọ́lọ̀bọ́lọ̀ àbọ̀ ń bọ̀ lórí ọmọ kó wá ṣe bọ́ máa dámọ̀ náà làkábà mú ṣe bọ́ máa dámọ̀ náà làkàdìrán wọ́n fàtàrẹ sẹ́nu wọ́n fọ̀fọ̀ di yòókù lókun ẹ bá lọ bàrùbá kẹ lọ́ọ́ ṣe dàbára ẹ̀mí ò rájà àdágòdó tó lè ra Allah àbò ń bẹ níbí ẹ̀mí ò rájà àdágòdó tó lè ra Allah tó lè kí ọlọ́run má ṣe ẹ̀san fún kó wá tó lè kí ọlọ́run má ṣe ẹ̀san àwọn ẹni ẹ̀san ọlọ́run jọ báwa kí àwọn àfa wa.